ẹ believe pẹ̀lú mi torí pé ẹ lò pẹ̀lú mi àwọn sẹ́tẹ̀ ẹ̀dẹ́ lò pẹ̀lú mi fún Títọ́pẹ́ dẹ̀ ló ń fẹ́ ká òun fẹ́ tú àṣírí yín tó fi di pé ó kú yẹn tí ò rí tú ẹ nílé fi pẹ̀lú ẹ lè trust pẹ̀lú mi náà. ẹni tó sọ pé ó fún ní poison water mú ńkọ́ sẹ́ni ẹ náà wà ń bí ọ̀dà à ń bọ̀ ń bẹ̀ láìpẹ́ mo ń padà bọ̀ lórí ikú ẹ̀ yẹn báwo lẹ̀yin ṣe gbọ́n pókú. Ọlọ́run mo sọ pé èèyàn kan ló pè mí randomly like around after 12. lọ́sàn-án àbí lóru. ẹni tó pè yín ọkùnrin àbóbìnrin. Ọkùnrin ni láti mainland lẹni ẹ ti pè mí. ẹ jẹ́ ní nọ́mbà. ará àdúgbò ẹ̀ súnmọ́ bí ó lóun ò mẹ́ni ìyẹn ló wí tẹ́lẹ̀ o but ó mọ̀ pé láti mainland ó mọ̀ pé mainland lẹ́ni yẹn ń gbé láti mainland ni wọ́n ti pè é ó mọ àdúgbò tẹ́ni yẹn ń gbé bọ̀ ó ò dẹ̀dẹ́ nìyẹn mọ̀ ok. ẹni yẹn lọ́wọ́. random call ní iṣẹ́ mi ní nọ́mbà ẹ̀. ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ ara ayé ẹ yí padà olùdájọ́ ayé ń bọ̀ o tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ wákàtí ọjọ́ náà dé o tí wọ́n ń jẹ pásítọ̀ tẹ́ ń mú tẹ́ ń fa ìyàwó fọ́kọ nígbà tí ogun bá ti dé tí iná sọ̀kalẹ̀ pásítọ̀ ogun dé pásítọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run wàtákùlà ẹ ṣe the pleasure ẹ bẹ̀rù Ọlọ́run wàtákùlà pásítọ̀ àbí wòlíì olùsọ olórí gidigbo ẹ bẹ̀rù Ọlọ́run ẹ mọ nọ́mbà ẹni tó ń pè random call ni ẹ mọ nọ́mbà ẹni tó pè yín mail àdìdẹ lẹ́ni yẹn ti pè ẹ dẹ̀ mọ ẹ mọ táìmù tẹ́ni yẹn pè yín oge random call ni ẹ wá sọ fún pé mainland ló ń ti ń pè yín ẹ wá lẹ́ẹ̀mọ ẹni yẹn ẹ fún wa ní a fẹ́ rí nọ́mbà yẹn a fẹ́ rí ọ̀nà nọ́mbà tó ń pè yín yẹn pé Tọ́pẹ́ kú olùsọ ìkọ̀kọ̀ àbádìyẹ pàdégé ayé máa ń demand ni irú rọ́ọ̀bù wo lè yí. báwo lẹni ẹ ṣe sọ pé òun ṣe jẹ́ sí. no ẹni ẹ kọ́ pè mí ni like àwọn tó ti mọ̀ mí ní mainland ìmọ̀ bí news ẹ̀ ṣe spread. okay. ẹni tó ti mọ̀ yín ní mainland ẹ mọ̀ bí news yẹn ṣe spread aládùúgbò ẹbọ bí àkàngi lórí Ọlọ́run àgbà onígi lórí onídìí ṣàfìgbálẹ̀ ẹ jẹ́ ká analyse àárín talent tó ń pè yín mo sọ fún yín pé random call ni ẹni tó ń call mi mo sọ fún yín pé random call ni call tó ń pè mí is a random call ok báwo lẹ ṣe wá mẹ́ni yẹn ibo lẹ́ni yẹn ti pè yín mainland lẹ́ni yẹn ti pè mí about 12 a.m. 12 òru lẹ́ni yẹn pè yín wípé ó kú then number 2 ara àwọn tó ti mọ̀ mí ní mainland tẹ́lẹ̀ mi ì mọ bí ó ṣe spread láàárín wákàtí wo sí wákàtí wo ni ikú Tọ́pẹ́ spread òru ló kú àbí ẹ ló kú lálẹ́ torí ọ̀rẹ́ nígbà tí ìyá ọ̀sọ̀bà náà máa sọ wọ́n ní ìgbà táwọn pe ọ̀rẹ́ ẹ̀ jáde rẹ̀ sà wọ́n ní tó sọ fáwọn ni wípé Tọ́pẹ́ ti kú lóru mọ́jú ok òru tí Tọ́pẹ́ wá kú yẹn no problem ìwọ tó ná mú ẹ ní mainland talent tó pè ẹ lóru yẹn tán fi mọ nọ́mbà ẹ lóru tán fi ń pè ẹ báwo ló ṣe spread o mọ bó ṣe spread no problem. okay. ẹni ẹ̀kọ́ pè mí pé ìtùnú ibo ló wà o ti gbọ́ mo ní mi ò gbọ́ kankan o kí ló ṣẹlẹ̀ ìyàwó ẹ̀ kọ́ mo ní ó wà pé kò sí nílé ibo ló lọ mo ní ó ti kúrò ní ilé láti bí some weeks o. ó ti kúrò nílé láti bí some weeks. Did you tell the person that you are the one that sent her away? I play voice note ibi tó ti lé jáde o tọmọ yẹn ti ń sunkún o ìtù ọ tó rọ ọtùnú ìbànújẹ́ nìwọ ìjẹ ọ ẹsẹ ẹtùnú o ẹsẹ ẹni tó ń túyàn nínú kò sí ìtùnú nínú ara ẹ
kò sí ìdùnnú kan nínú ààrẹ alágbàkó gbogbo yín gbogbo bí gẹ̀yẹ́ ṣe ń sunkún pọkàn ti ní pé kóun kúrò nínú ilé fóun tọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ní sùn kiri tó ń lọ sùn sílé ọ̀rẹ́ tó ń lọ sùn sí ṣọ́ọ̀bù yá dírẹ́sà ìwọ lọ lé kú olé o ọwá ló ti kú olé láti bí ọ̀sẹ̀ kan wàtákùlà ó dẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn wòlíì wọ́rọ̀ àwọn wòlíì oníkàbámọ̀ ó bẹ̀rù Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run random call ó dẹ̀ ń lé bèrè question random call ń pè ẹ́ tap your screen bá mi engage live ẹ̀yin go engage live ẹ̀yin jẹ́ kan já mi ẹ̀yin wòye ìgbà tán ti já wa bọ́ lẹ́nì a ti wá síbi lẹ́ẹ̀mẹ́ta ti lọ sórí ìtọ̀ náà lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹfà rèé ìkeje la tún wà yìí. wàá ní ó lè mú níbẹ̀ ni ó lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ ní Ìpẹ́rù edo mo mọ̀ pé ó ń lọ sí Ìkòròdú láì pé ó ń lọ bí báyìí wọ́n dà pé ọ̀nà òun kú sí police station kú sí police station báwo ọ̀dọ̀ mọ́mí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà lọ́nà òun lọ báwo lè dé police station. ó dà ẹ má pé ọ̀dọ̀ Kẹ́hìndé Ọ̀ṣọ́bà lẹ fẹ́ kó lọ kú sí ọ̀dọ̀ yìí oníyà lẹ fẹ́ kó lọ kú sí bọ̀ torí pé kò bá yà ńlé ó wá lọ kú sílé kí ló wà nínú ara rẹ̀ kí ló jẹ tó fi mọ̀ wípé nǹkan ṣe òun tó fi di wípé ẹ ti mọ̀ torí pé ìwọ ìgbà tí wà tí ẹ ní ìṣù tó ti pe ọkọ rẹ̀ tó ti pe ìyá Kẹ́hìndé wípé àwọn àbúrò ẹ gbogbo yín ṣe nǹkan báyìí fún un ó tún wá fún wọn ní mẹ́sẹ̀jì padà pé ọkọ òun ti ní pé kóun kúrò nílé ó ti ní kóun yẹra fóun kóun kúrò nílé fóun tí ìyá fi ní pé kó máa bọ̀ wá sí ọ̀dọ̀ àwọn wọ́n dẹ̀ wá pé ìwọ náà pípè tí wọ́n pè ẹ́ ní lórí kán lè sẹ́tù mátà yẹn kán sẹ́tù wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin yín yẹn ìyá yẹn fi ní pé kó wá ó wá wò wípé o ti fẹ́ discard Tọ́pẹ́ torí ò fẹ́ kí ìyá yẹn involve bẹ́ẹ̀ ẹ fẹ́ kí ìyá yẹn dá sí rárá ní ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yẹn wọn bá ìyá nílé ìyá ò sí nílé ńgbà kan máa débẹ̀ àǹdẹ ilé ìyáná náà lọ tẹ́lẹ̀ tẹ́ bá rántí lasma ilé ìyáná ló lọ ọ́n lọ́tọ̀ níbi tó ń gbà wọn lọ ló fi pariwo pé no ọ̀tọ̀ níbi tó ń sọ pé kẹ́ ẹ gbé wọn lọ ọ̀tọ̀ níbi tẹ́ ẹ dorí nǹkan kí ni rísì tẹ́ fi dorí ẹ̀kọ́ bẹ̀ ìyẹn mi pé àwọn kan wà tó sì ń communicate òun tó sì tún communicate pẹ̀lú ọkọ wọ́n lè máa ní iṣu kọ̀ọ̀kan ní kó kúrò lé ni kọ́kọ́ máa fi mọ movement ẹ̀ torí ẹni tó bá nífẹ̀ẹ́ ò lè ignore ọkọ yẹn láàrin ọ̀sẹ̀ kan yẹn kó mọ̀ bọ́ ọkọ sọ̀rọ̀ dẹ́sùn tẹ́tẹ́ bá rí fóònù Tọ́pẹ́ sìn ẹ sì máa rí gbogbo àwọn nǹkan tó wà ń bẹ̀ tí ìyá yẹn náà fi pé ok. bínú láti ìgbà tó ti kú yẹn èjẹ́ pé bí ẹ̀ kọ̀ọ̀kan. àmì ìpẹ́ bí ẹ̀gbẹ́ ẹ̀kan ni mo pè bùrà Táíwò ìyẹn èmi àti ẹ máa ń sọ̀rọ̀ bọ́ba tí mo pè yẹn ìyẹn bẹ̀rẹ̀ sí ń kí fún mi lórí fún pé kì í má bá òun sọ̀rọ̀ òun fẹ́ bá mi sọ̀rọ̀ bàtà dé police station náà mo tún tààrà ti jẹ́ káwọn ọlọ́pàá pè kò gbà ó ṣàǹfaraya pé kinní kankan kóun lẹ́jọ́ kankan bá mi rò. Can you see kí àbúrò ọkọ bẹ́ẹ̀ gbọ́n ọkọ àbúrò gbọ́kùnrin kó tó yarí fún ẹ pé òun ò fẹ́ lẹ́jọ́ kankan bẹ̀rù ó ti mọ̀ pọ́n ti rí ẹ̀rí tó pọ̀ wọ́n ti rí bó ṣe use ẹ̀gbọ́n wọ́n ti rí bó ṣe maltreat ẹ̀ wọ́n ti rí ìkà tó ṣe fún wọn but you kind of person like you ó sì máa manipulate wọn gbẹ̀yìn náà ni eléyìí ní ìsìnkú ò ní gbọ́ ọ̀tà wọn tó jẹ́ látẹnujẹ láàrin wọn wọ́n sì máa gbà yá èyí tó ó yarí pé òun ò lẹ́jọ́ kankan bẹ̀rù ó lọ́wọ́ bẹ̀ ká ló ti ọmọ yẹn síta ó sì ṣe kó má rí ikú tó kú yẹn kí ló tó fi tì síta wọ́n wá ń pè pé ká ẹ wá kán wá bá yín yanjú ọ̀rọ̀ ó ti wá dé pé ìgbà tó ń pè pé ká ẹ wá yanjú ọ̀rọ̀ ọjọ́ yẹn ni ọmọ yẹn kú ó sì dé ìgbà yẹn ló kú ó ń rìn yín lára torí àbúrò rẹ̀ náà ti fẹnu sọ nínú voice note ẹ̀ a lè play rẹ̀ níbi tábúrò rẹ̀ ti sọ pé Tọ́pẹ́ ń rìn àwọn lójú ó ń rìn àwọn lára Tọ́pẹ́ ń fi àwọn sẹ̀sìn so ẹ kúkú wá wò pé kó lọ kú sọ́run ó yájú pé kó máa fi ń sẹ̀sìn lọ pé tí Tọ́pẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ronú tán bá ń fi ń ṣe yẹ̀yẹ́ tí ẹ̀sìn bá pọ̀ tán bá bẹ̀rẹ̀ sí ní fi ń ṣe lẹ́yà Tọ́pẹ́ máa wọnú kọ́nà kan lọ ó máa lọ sùn kó máa lọ smoke bẹ́ẹ̀ ni ìyẹn túmọ̀ sí pé tọ́mọ yẹn gan bá wà church gan ẹ̀ tún lu àwọn ará church fi sẹ̀sìn ẹ̀ tún lu àwọn ará church bá máa fi ọmọ yẹn ṣe lẹ́yà ló fi dàbí pé ọmọ yẹn ò lè gbélé kò lè gbọ́ná ẹkún pọ̀ fún ló fi ń kígbe tó fi ń sunkún ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ ẹ máa sùn tẹ́ ẹ ní jí wèrè kọ́ lẹ máa rojọ́ fún wèrè kọ́ ló máa dá
ẹ ti wá rí tán ẹ ti rí ọmọ yẹn tán wọ́n ní kẹ́ wá ó ṣe jí ọjọ́ tán ní kẹ́ wá yẹn àtìgbà tí wọ́n pè wọ tó yẹ pé ìyá yẹn ti wá so èlọ́tù àwọn nǹkan fún ẹ tí Tọ́pẹ́ ti sọ fáwọn ó ò dé fẹ́ kásìrí yẹn jáde ẹ lọ wá bẹ́ẹ̀ sì máa sọ ọmọ ọlọ́mọ dànù tóktókì tó gbé gan ṣẹ́yàn gan mọ̀ bóyá ọkọ gan ló sẹ́ndì tóktókì yẹn tó máa béèrè pé bo ló wà ó lè sọ bóyá òun gan ló sẹ́ndì mọ́rúwá tó máa gbé lọ bẹ̀ pé má wọrí èmi náà máa wá do you even know? Ó mà ga o. ẹ ti dé police station. Yeah, because I don't go to police station. So I want to be sure like what is going on because me anybody from police station ti bo lẹ lọ. Ibi báyìí. Ọ̀dọ̀ yín bí báyìí. Ò dẹ̀ mọ̀ police station tó kú sí. Ẹ̀yin kọ̀ lọ sí àdúgbò. Lọ sí bí báyìí torí ẹ mọ̀ pé ẹni ẹ tó pè mí nígbà wà pé ìfà tẹ́ni ẹ sọ pé kí n kó nílé. Mo ní mi ṣe máa kó nílé kí n ṣe kọ́kọ́ fẹ́ anybody náà. Nígbà pé kí n sá lọ mi ní mi lè sá lọ. Pé ó bẹ́tà kíkú lọ sí station láàárọ̀ ọjọ́ Ọ̀dà. Lórí ẹ píkì pọ́ìntì bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ mú pọ́ìntì mo Victor fíríjì yẹn wà open ẹ jẹ́ kí n sọ kiri kan ẹ jẹ́ ká mú pọ́ìntì bẹ́ẹ̀ yẹn pọ́ìntì mo fẹ́ kémi àti yín grab ní ó ní ẹnì yẹn pé òun gan pé wọ́n tiẹ̀ ní pé kò ń sá kúrò nílé. Are you getting it? Wọ́n tiẹ̀ ní pé kò ń sá kúrò nílé òun wá ní wáì tó ṣe máa sá kúrò nílé because wọ́n rí àwọn ẹ̀rí kan nípa Tọ́pẹ́ ni pẹ̀lú ẹ tó hàn bá rí àwọn àṣírí kan tó go against ẹ tó fi pa Tọ́pẹ́ wọ́n ní kò sá kúrò nílé kí ni reason sì máa ní pé okay èèyàn kú ó kúrò lọ́dọ̀ mi kán wọ́n máa pè mí pé sá kúrò nínú ilé o wáì tó ṣe máa ní kí n kúrò nínú ilé ìyẹn túmọ̀ sí pé wọ́n rí àwọn evidence kan tí wọ́n fi mọ̀ wípé ọwọ́ rí ò mọ́ nípa tó ṣe ọmọ yẹn ó ti frustrate ilé ayé ọmọ yẹn pa wọ́n dẹ̀ rí àwọn evidence kan nínú àwọn ọ̀rọ̀ tí àwọn tó wà ń bẹ́ẹ̀ sọ tàbí tí ọ̀rẹ́ rẹ̀ yádírẹ́sà sọ tàbí tí tó ti rí gan lórí fóònù Tọ́pẹ́ tàbí tí Tọ́pẹ́ gan ti sẹ́ẹ̀dì sí ọ̀rẹ́ tí ọ̀rẹ́ gan ti fi lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó possible kó jẹ́ torí ìyẹn náà fi ní pé kó sá kúrò lé wọ́n ti rí pé ọwọ́ rí ò mọ́ wọ́n mọ̀ pé kéèsì tó wà nílẹ̀ yìí ìwọ ni torí tó bá nice tọwọ́ rẹ̀ bá dáa níbi ikú Tọ́pẹ́ wọn ní ever láyé sọ fún ẹ pé kó kúrò lé kí náà fẹ́ sọ pé kó kúrò lé fún kí n títí ẹ abẹ́ ẹ ti ní mo wí ẹ̀yin èèyàn mi wọ́n ti máa abẹ́ ẹ ti ní mo wí wọ́n ṣe máa ní kó kúrò nínú ilé èmi àtọkọ mi ní issue okay èmi àti ẹ ò ní issue ọkọ kan sọ fún mi pé ó lọ sọ́dọ̀ àǹtí òun ni ó dẹ̀ gbọ́dọ̀ àǹtí rẹ̀ lọ èmi gan tún sì sọ́nà mo tún fún lówó mọ́tò mo dẹ̀ wá gbọ́ ó ti kú ònúlé bí ọ̀sẹ̀ kan èmi àti ò sọ̀rọ̀ mo kàn déédéé wá gbọ́ pọ́n pè mí láàrin ọ̀sẹ̀ tó tẹ̀lé pé ó kú ẹ jọ̀ọ́ ṣé mo mọ wọ́n bẹ́nu wọ́n ṣe máa wá pè mí bọ̀ tó bá jẹ́ pé ó ti fi àwọn ẹ̀rí hàn pé ẹ wá tóun bá ti kú lágbájá ló pa òun tó ti send evidence sí wọn fàkàtì wọn máa bù mí lásọsọ pé ọwọ́ tèmi náà ò mọ́ nú ẹ̀ ọwọ́ rí ò mọ́ báwo náà ṣe máa sọ pé kò sákú olé ẹni tó pè é tó sọ pé Tọ́pẹ́ ti kú o ó ní nǹkan tó gbọ́ ó ní nǹkan tó rí ń bẹ̀ yẹn ó ní information tó gbọ́ ó ní àṣírí tó rí tó fi sọ pé ọ̀gá adé kúrò nílé ò lè bọ́ nínú kéèsì tó wà nílẹ̀ ọ̀gbẹ́ni ò lè bọ́ nínú kéèsì tó wà nílẹ̀ ó lè bọ́ nínú kéèsì tó wà nílẹ̀ torí n tó wà nílẹ̀ yìí ọmọ ilé ní ẹ̀rí tó pọ̀ lọ́wọ́ o ẹ wá ń wá fóònù ẹ̀ kiri ẹ wá ní kán máa sẹ́ndì pásíwọ̀dù fóònù ẹ̀ fún yín sí ẹni tó pè yín randomly yẹn ṣé kò sọ ohun tó ṣẹlẹ̀ fún yín wáyé tó ṣe máa ní pé kó sákò olé ń lo fi sáré dìde tó fi sáré lọ police tó lọ bribe wọn police station ti tọ̀dọ̀ ẹ tẹ́ ẹ lọ fún wọn lóúnjẹ ó ṣe gba Ìkòròdú lọ tó bá pọ̀ ṣùọ̀ fún ẹ Ìkòròdú tẹ́ ló kú sí yẹn at least tó bá máa fi dé police station bíi 4-5 at least ó ṣe ti kán sọ pé police station yìí ni wọ́n gbé Tọ́pẹ́ wá o ó possible kan ní police station tó gbé Tọ́pẹ́ wá ni ṣe bólùsọ ni ọ́ so láwọn ọmọ ìjọ ní Kòròdú ni tó máa pè pé ó yẹ bá mi lọ sí ìwọ lọ police station báyìí kó o tiẹ̀ wá ju 20,000 naira síta fowó mọ́tò láwọn tó ń gbé Kòròdú ẹ bá mi lọ police station báyìí ẹ bá mi lọ police station báyìí ẹ bá mi bèrè pé hospital wo ni police station wo ni wọ́n ti arrest Tọ́pẹ́ lẹ́nì kí wọ́n náà tó wá gbéra kó wá síbẹ̀ ọwá ló lọ tàdúgbò yín
ọwọ́ àjòkó bí ọba àdún ṣé tí wọn bá rí evidence wọn ò ní kó sákú olé ẹ dákun bo làwọn woman rights wà evidence ṣókí bo làwọn woman rights wà èèyàn ṣe máa pè é randomly wípé ọ̀gá adé ọjẹ́ kúrò lé ọ̀gá sákú olé o kéèsì tó wà lẹ́ẹ̀lé o wọ́n ṣe máa ní kó sákú olé kí n tiẹ̀ tọ́wọ́ ẹ̀ bá mọ̀ wọ́n lè ní kó kú olé ọwọ́ rí òmọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí ti ṣókí. ọ̀rọ̀ police station náà ni mo ṣe wà nínú ọ̀rọ̀ tí wọ́n ní Tọ́pẹ́ sọ wọ́n ní ìgbà tó gbé kúrò lájà ó náà sọ pé wọ́n fẹ́ lọ pa òun títí débi wípé àwọn lasma fi dá mọ́tò yẹn dúró tó ń fi sáàchì ẹ̀ tó fi di pé wọ́n náwọn méjì kan wọ sùtánà tó di pé ó ṣàǹsọ pé wọ́n fẹ́ lọ pa àwọn fẹ́ lọ pa àwọn báwo láàrin yẹn ṣe jẹ́. like I said mi sí pẹ̀lú wọn mi mọ bí wọ́n ṣe jẹ́ mi rí wọn bàtán lọ mi tẹ̀ mọ́ bẹ́ẹ̀ níbọ̀ nínú wọn wọ sùtánà èmi gan mo ṣe ń gbọ́ fídíò ẹ pé sùtánà ni Tọ́pẹ́ wà àti méjì tó ṣe yẹn ìmọ̀ bí ọwọ́ sí mi máa ṣọtọ́wọ̀ because ìgbà tó ń lọ was just on the phone mo ti bá wọn sùtánà ti dé tọ́ni language and that was the end ìgbà tí mo pè wọn gbé kọ́. olùṣọ́ ẹ jẹ́ ìbéèrè lọ́wọ́ yín níbo làwọn ẹrù ẹ wà. àwọn aṣọ ẹ wà nílé lọ́dọ̀ yín bíbá bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan kan tó ṣe. kò sẹ́yìn tí tó ṣe iPhone ẹ̀gọ́ tó ti bàjẹ́ yìí sí inside because phone tó wà lọ́wọ́ ẹ̀ báyìí is my own phone. ó dà wọ́n ní lórí fóònù tẹ́ ẹ dín yẹn ẹ ti gbé mi fò díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ ní access sí fóònù ẹ̀ débi wípé ọ̀rọ̀ DP kò ṣe DP báwo nìyẹn ṣe jẹ́. mi ní access sí fóònù yẹn àgbà tí mo ti fún ní Samsung fóònù yẹn ló ti change gbogbo password everything mi dẹ̀ ever bí pé kí ni password fóònù yìí àbí whatever kí n wo fóònù ara wa mi mọ̀ nǹkan tó ń tẹ̀ lórí fóònù kan nǹkan tó ń tẹ̀ lórí fóònù so you don't check each other's phone. ok ẹni fóònù yẹn wà nílé báyìí. yeah the iPhone. ok kí ló ṣe tó fi wà nílé tí ò fi lò. screen ẹ ti bàjẹ́. ló fi wà nílé. ó wà ní yàrá bẹ́ẹ̀. ó dà pé a rí fídíò kan níbi tó dà pé bóyá ó stood down ni o bóyá ó kúnlẹ̀ ni o báwo nìyẹn ṣe jẹ́ náà. kò stood down inú kólóòsì yẹn ni. and have you ever for once bully her. Never. Never. Mi ti sọ fún Tọ́pẹ́ pé you are stupid. Like kò tí jábọ́ lẹ́nu mi sí rí báyìí. Ó dẹ̀ ní kó kúrò nílé fún ọ. Dọ̀dọ̀ jàre tó bí pé bóyá ẹ pariwo mọ́ra yín tó bí pé bóyá ó mú violence dání. Kò tí ṣẹlẹ̀. The first time she wanted to act violent, I told her that if God is existing, I will never use this my hand to touch you. Ọ̀rọ̀ ṣọ́ọ̀bù kò ṣe ṣọ́ọ̀bù. Báwo nìyẹn náà ṣe jẹ́? Ṣọ́ọ̀bù ẹ wà ń bẹ́ẹ̀. Àbí ṣọ́ọ̀bù èwo? Ṣọ́ọ̀bù tí wọ́n sọ pé ó kọ́ sí church. Kò kọ́ ṣọ́ọ̀bù sí church. Tọ́pẹ́ ò kọ́ kankan síbí báyìí. Church ti wà méjì kí Tọ́pẹ́ tó débì. Ṣọ́ọ̀bù bo ló ti wá ń ta toast bread. Ìta gate ló máa gbé sórí tébù àti canopy. Sẹ́yìn lẹni kọ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì ni. Tọ́pẹ́. Ẹ máa rọ́bìṣì bèbí yìí o. Odidi celebrity o dẹ̀ ni ẹ wo bó ṣe rẹ́ẹ̀dì ẹ wo bó ṣe sọ̀rọ̀ yẹn gan ẹ tó ń ta toast bread toast ló ń tà ó dò máa gbé sórí tébù ó wọ ni kẹmọ kéèyàn wọ̀yàn pé kí ni búrẹ́dì ló ń tà ẹni títí ẹ ti tán ó ti tán fún ó dẹni tó ń ta búrẹ́dì àti bisikíìtì ó ń ta búrẹ́dì ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ lásán kó sọ ní sọ ìkó tí ẹ ní kò ní empathy kankan ó dẹ̀ sọ ṣákálábẹ̀ yẹn ń ta búrẹ́dì toast bread ló ń tà lórí gántà lórí tébù ń ta ó tiẹ̀ pọ́nlé díẹ̀ ẹni tí wọ́n ń pọ́nlé ìwọ àǹtí mi tó kù nílé ọkọ tàbí tó ní boyfriend tí wọ́n ń pọ́n ọkọ lé ṣùgbọ́n kò pọ́n ọ lé no human feeling ma at all kò kún ẹlé kankan ìyìn lẹ máa ń pọ́n wọn lẹ máa ń gbé wọn gbàtẹ́ ẹ bá gbé wọn bọ̀ báyìí nísìnyí àwa gan rẹ́dì láti máa ẹ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ lè fi wáṣẹ̀ sí èmi gan rẹ́dì láti fi ẹsẹ̀ lẹ́yà tó o bá lóo fẹ́ wọ́ mi èmi gan rẹ́dì láti fi ẹ́ wọ́ inú lẹ̀ tó o bá fi lè mú ẹ tó o fi ń wọ́ mi níwọ̀kúwọ̀ èmi gan rẹ́dì láti wọ́ ẹ ní gbangba àbẹ́ ẹjọ́ iṣẹ́ àwèrè ìbírú ọ̀rọ̀ òṣìwò lélẹ̀ jẹ́ ń tún gbọ́. violence dání. Kò tí ṣẹlẹ̀. The first time she wanted to act violent, I told her that
if God is existing, I will never use this my hand to touch you. ọ̀rọ̀ ṣọ́ọ̀bù Never. kò ṣe ṣọ́ọ̀bù báwo nìyẹn náà ṣe jẹ́ Ṣọ́ọ̀bù ẹ̀ wà ń bẹ̀ yẹn. Àbí ṣọ́ọ̀bù èwo? ṣọ́ọ̀bù tí wọ́n sọ pé ó kọ́ sí church Kò kọ́ ṣọ́ọ̀bù sí church. wọ́n ló kọ́ ṣọ́ọ̀bù sí ṣọ́ọ̀ṣì ni wọ́n ló lo ṣọ́ọ̀bù. Tọ́pọ̀ kọ̀ọ̀kan sí bíbá yìí. Church ti wà made kí Tọ́pẹ́ tó débì. ṣọ́ọ̀bù bo ló ti wá ń ta toast bread Ìta gate ló máa gbé sórí tébù àti canopy. ìta gate kódà kìí ṣe inú ṣọ́ọ̀ṣì gan ìta àtọ́pẹ́ ò máa wọ rẹ̀ o wàá máa kábàámọ̀ báyìí wàá máa gé kábàámọ̀ jẹ ọlọ́run wàá máa regret ẹ̀ for lose guard for this kind of man wàá máa regret pé why tó fi lose guard ṣé perfect man ni ìyàwó àkọ́kọ́ kúrò nílé ẹ̀ perfect man ni ìyàwó lọ́nu ilé ẹ̀ is a narcissist alágbàkó ni wo bó ṣe wú ẹ ó jẹ́ nǹkan kan ìta gate ṣẹ́ẹ̀fù wo ló kọ́ ìta gate ni ibi tájà àtẹ̀rán ti ń kọjá ìta gate ló wà. sẹ́yìn lẹni kọ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì ni Tọ́pẹ́ is a jackie. Let me call it that way. She likes to do many things. jack of all trade Yeah, she likes to do many things. Tẹ́ bá lọ wo àwọn post ẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ tí bí tó ṣe comforters apparel, comforters spiritual kìnìkan, comforters cake, comforters travel, comforters, you know, she just like to be doing all business. You cannot be everywhere. Ìkànnì máa mú kó lè ìwọ̀nba ni ṣé o fẹ́ forí àníyàn gbogbo ni anything that is bringing money. Ní sùúrù. So èmi kọ́ mo ní kó máa ṣe toast bread. In fact, if it were to be me, I don't like the fact that she wants to be doing toast bread, but she says she likes it. You know, she will give it packaging. Gbogbo toast machine wà bẹ́ẹ̀. And she does it, she gets order from people too outside the church. Like she gets order from people from around the area. So they máa ń ṣe delivery fún. okay ọ̀rọ̀ yìí ó gbẹnu tán ẹ̀yin èèyàn mi o olùṣọ́ ẹ jẹ́ àtúnṣe báyìí lórí kidney àbí ṣé cancer ni ó dà lórí àìsàn cancer yẹn kí ni báwo ni àárín yẹn ṣe jẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe lọ kí ni ipa tẹ́ ẹ kó gẹ́gẹ́ bí ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí. Okay, mi ò mọ kankan pa bí cancer yẹn ṣe bẹ̀rẹ̀. Where we met lẹ́yìn tá a ṣiṣẹ́ tán ló sọ fún mi pé òun ní tí mo ṣe iṣẹ́ ìràpadà fún níbí báyìí. So ó wá ní òun ní surgery tó ń fẹ́ ṣe ní hospital pé cancer bla bla bla. Ó yẹ sọ ẹ̀rù bà mí pé cancer kẹ̀ you have cancer ló wá ní ẹ̀ pé I want to diagnose òun fún cancer pé in fact mo máa lọ fún surgery very soon. I prayed for her that Ọlọ́run máa gba gbogbo ògo. So ọjọ́ tó máa lọ sí kìnìún in fact ó sì kọ́kọ́ lọ ṣe skit pẹ̀lú bàbá ẹlẹ́yìn àbí bàbá ẹlẹ́dì ẹ̀dọ̀ ló máa ń pè tó máa ń wọ agbádá báyìí tó máa ń gbé ẹyin dání. Ó sì kọ́kọ́ lọ ṣe skit pẹ̀lú ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Ìgbà tó dé ní ìrọ̀lẹ́ ìyẹn Wàsíù o. bọ̀dá Wàsíù ìgbà tó dé ní ìrọ̀lẹ́ láṣẹ wá prepare láti máa lọ sí. ẹni tí ó wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín olùṣọ́ ọ̀gbẹ́ni Ìtùnú olówó á ṣiṣẹ́ lọ́dọ̀ ẹni ẹ ṣiṣẹ́ ìràpadà fún ó wá sọ́dọ̀ yín fún ìràpadà ó ṣe wá tó di ẹni tó jẹ́ pé ẹ tún jọ ń wọlé wọ̀de ó tún ṣe wá di ẹni tó jẹ́ pé ẹjọ́ ń ṣe wọlé wọ̀de ẹni tí ó tún di pé ó ń sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ tún jọ ń sàbí torí pé ẹ ti wò wípé public máa donate fún opportunity rèé opportunity owó public yẹn lẹ́yìn náà kó fi wò pé owó máa wà lọ́wọ́ ẹ̀ lẹ́ bá kúkú ganu dúró dè kì í ṣe pé fẹ́ kankan o ẹ ti wò wípé ó máa rí owó níbi donation tó máa fi ṣe operation fún torí iṣẹ́ ìràpadà ló bá wá sọ́dọ̀ yín báwo ló ṣe wá di tẹ́ ń wọlé wọ̀de lẹ́ pápápá wá tó jẹ́ pé ẹni tó wá ṣiṣẹ́ ìràpadà lọ́dọ̀ yín ṣe wá di ẹni tẹ́ tó ń fẹ́ tó di ẹni tó ń gbélé yín tó dẹni tó ń gbélé yín àbẹ́ ẹ̀ múrọ́lẹ̀ fún wa
Evercare. ẹnu rẹ máa gbàdá bí ọ lẹ́nu. Ó ti ṣe everything. I just took let me say I followed that To there. the hospital. Yeah. Okay. Because, ọ̀dọ̀ mi ló sùn mọ́jú before that day. So, mọ anything dẹ̀ mọ anything kò ní díẹ̀ kò ní yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní cancer kò ní sọ́dọ̀ yín ló ti ní ó ti ní níta ìjọ tó wá sọ́dọ̀ yín tó ní tó diagnose tó wá ṣe ìràpadà tẹ̀sẹ̀ ìràpadà fún tán ló wá sọ fún yín pé kódà gan ò ní cancer òun fẹ́ ṣe operation wọ́n ti diagnose ń lé lórí so ọdẹ ń fẹ́ tó ní cancer lọ́yàn ọ̀gá adé àmọ̀mọ́ bẹ́yìn ọkùnrin mọ̀ ṣe fẹ́ràn nǹkan àwọn Táyé Kẹ́hìndé ìtò àmọ̀mọ́ bẹ́yìn ọkùnrin ṣe fẹ́ràn èjìrí ará ìsokùn yìí àwọn ẹdún jọ bí ẹdún orí igi àwọn bú mi bí ń bọ́ ọrẹ lẹ́kìmí kí n padà lẹ́yìn rẹ̀ àwọn ojú ni pókìrù mi ti ẹ̀mí àwọn alájí ọmọ àwọn oúnjẹ bọ̀kọ̀bọ̀kọ̀ tómi kúnnú ẹ̀ kíní ó dẹ̀ ló ń jẹ ọmọ yìí wọ́n wá sọ fún ẹ pé bó ń jẹ ọmọ yẹn ṣe tó o kòkòrò ń bẹ́nu rẹ o kòkòrò rigidi ń bẹ́nu ẹ̀ la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam wà padà gbé sínú ilé kó máa sùn sínú ilé rẹ dákun ṣé tẹ́ bá ṣe tìsàlẹ̀ yẹn ṣé ní fọwọ́ kan Táyé Kẹ́hìndé ni àbí báwo ni o ṣe máa ṣe tìsàlẹ̀ tí Táyé Kẹ́hìndé yẹn tí ò ní máa rí ẹ lára àgbẹ̀ni ọdẹ níjọ́ tí ó tó lọ sí hospital inú ilé ẹ ló sùn mọ́jú ọ lè fi kíní ha ọ̀gbẹ́ni èèyàn wá ṣiṣẹ́ ìràpadà nù ilé ẹ ó wá dẹni tẹ́ ń fa lẹ́pọ̀n tẹ́ sọ di fa lẹ́pọ̀n èyí ṣe wá ṣiṣẹ́ ẹ̀rùsù sílẹ̀ nù ilé yín kí ló tún máa ń ṣe ẹ̀yin pastor mi not all of you babaláwo ẹ̀yin àfà tó jẹ́ pé tí àwọn èèyàn bá ìtúsílẹ̀ wá sọ́dọ̀ yín àti ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ yín why tó jẹ́ wípé ẹ̀yin people yẹn gangan padà kẹnu sẹ́ni tó bá ìrànlọ́wọ́ wá gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa fẹ́ nìyẹn àwọn iṣẹ́ tẹ́ máa ṣe fún ẹ nìyẹn àwọn iṣẹ́ tó jẹ́ wípé ó máa jẹ́ kó nífẹ̀ẹ́ yín ni torí ó ti mọ̀ pé owó máa wá nídìí cancer tó ń ṣe ẹ ti mọ̀ pé owó máa dé tí owó bá dẹ̀ ti dé ṣùkìṣìkì máa mì owó dé ni tẹ́ bá ti gbàǹtẹ́gbà lọ́wọ́ ẹ̀tọ́ kó ẹ ti rí nǹkan tẹ́ fi discard ẹ̀ dànù inú ilé yín ló tún sùn ìtúsílẹ̀ ló wá ṣe o ẹ̀sìn tó ń fa lẹ́pọ̀n ẹ ti di fa lẹ́pọ̀n. mo sọ pé kí tẹ̀lé òun like mo sọ pé kò ní make sense pé kó má dà pé mo kàn neglect ẹ̀ àbí mo kàn járẹ̀ pé kí n so I took that day with my sister. iṣẹ́ ẹ̀túsílẹ̀ tẹ́ ẹ sí fún yẹn ní iṣẹ́ ẹ̀túsílẹ̀ kúrò lọ́dọ̀ boyfriend rẹ̀ ẹ wá fa ojú rẹ̀ mọ́dọ̀ tí iṣẹ́ yẹn tú kúrò lọ́dọ̀ ọ̀hún ẹ̀yin wá tì mọ́dọ̀ tí ẹ wá ju kọ́kọ́rọ́ ẹ̀ sódò kọ́kọ́rọ́ ẹ̀ tẹ́ lọ jù sínú odò ọmọ ọlọ́mọ ò mọ̀ pé ẹ ti dè ń pa ẹ ti lọ jù sódò òun ló wá ń nífẹ̀ẹ́ yín bíi wèrè òun ló wá ń sáká fún yín ó wá di bákúbákú aṣọ awó ó wá dẹni tí ò lè sùn tí ò lè wo tí ò bá rí olùṣọ́ my husband jíjẹ ọ̀gádé get out tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ ní máa ń ṣiṣẹ́ má disturb mi ọ̀gá olùtùnú ó deserve kan má jọ kínní ó deserve kan fi sí ṣọ́ọ̀ṣì gí ọ lẹ́nu èèyàn wá ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì ẹ ó dẹ̀ dẹni tẹ́ ń gbé sínú yàrá sùn nígbà tó rí pé celebrity ni ó dẹ̀ ti rí pé ògo ń bẹ lára ilé máa mú customer wá fún yín á lè kó àwọn ọ̀rẹ́ ẹ̀ wá á mú àwọn èèyàn ẹ̀ wá tí wọ́n lè jẹun dáadáa tẹ́ bá ti rí celebrity báyìí iṣẹ́ dé àbí bẹ́ẹ̀ kọ́ yóò lè máa mú yàn wá yóò lè máa mú customer wá náà mú customer wá ẹ̀jẹ̀ rẹ́rìn ara mi jẹ́ kọ́kọ́ gbára mi lágogo lórí jẹ́ rẹ́rìn ara mi mo kú dàrú ara mi o wọ́n ti mọ̀ pé mú customer wá máa lájèrè wá wọ́n tajà látara yín wọ́n pawó ìgbà tán wá rí yín tọ́bá ti wá rí pé eléyìí ò máa dé wá mọ́ o ọmọ eléyìí ti já o ti gbọ́n o ọmọ eléyìí ó ti yẹra o náà bá yà dá wèrè sírọ́ọ̀fù náà bá yà dá sírọ́ọ̀fù wọ́n ti rí pọ́ọ̀bù eléyìí wọ́n ló gbọ́n jù wọ́n máa gbá o ti gbọ́n jù wọ́n ló ti gbọ́n jù ọmọ ọgbọ́n ni ọ̀jọ̀gbọ́n ni o ti gbọ́n jù nígbà tó mọ̀ pọ́ ọmọ ọgbọ́n làwa
ọmọ ọgbọ́n tó gbọ́n pa ilé dé ọmọ ọgbọ́n o. ọmọ ọgbọ́n kí ló dé ìjọ́ wo lẹ lọ jọ́ọ̀jì ìjọ́ wo ló wá ti sí ẹ̀túsílẹ̀ tẹ́sán lè gbé sínú yàrá tó fi dẹni tó ń sùn sọ́dọ̀ yín mọ́jú ṣé bẹ́ẹ̀ náà ló wá useless ní ọkùnrin tó sì ẹ́ lénìí ó dẹ̀ ti sáré gbà fún ó ti wá di tẹ̀ tí ń gbé lé ara yín ṣé kò tiẹ̀ níbi tó ń gbé tẹ́lẹ̀ ni ṣé kò níbi tó ń sùn sí tẹ́lẹ̀ ni ṣùgbọ́n èyí ti fi gbogbo ẹ̀ ti fà mọ́ra gbogbo àwọn tó ní ẹ ti lé wọn dànù kúrò lẹ́yìn rẹ̀ kò ní gbọ́rọ̀ fẹ́ bí mọ́ kò ní gbọ́rọ̀ síyàn kò ní gbọ́rọ̀ sẹ́ni bọ́dì lẹ́nu mọ́ kò lè gbọ́rọ̀ sẹ́ni kankan lẹ́nu mọ́ ẹ̀yin nìkan ló olùṣọ́ nìkan ló máa gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ òun ló máa fi sàlálá gbogbo owó tán bá dáa fún báyìí àpò olùṣọ́ ni ó ti dáa kárí. We went with my sister's car but mọ́tò ẹ̀ wá ní ó dákú sí other side ibi mọ̀lẹ́tẹ̀ òjìnà sí police station ìbẹ̀rẹ̀ gbogbo ní mọ́tò ẹ̀ dákú sí lálẹ́ ní kò bí 10 so àwa láti pe cab so cab yẹn ló wá gbé wa lọ máa pe àwọn èèyàn pé kọ́ wá bá tó mọ́tò yẹn kó bẹ̀ àpè cab yẹn wá gbé wa dé Evercare so ó dẹ̀ wọlé ó lọ́ọ̀gì ààrẹ yẹn àbí wà níta yẹn yẹn dẹ̀ I was just there like at least pé ẹ ṣáà fẹ́. no there's nothing that bíyà mi stand for àbí kankan so bàtó dẹ̀ wọlé mi dẹ̀ kú mi I called her from there ibẹ̀ sí ń gbé alpha so the next day ọ̀tọ̀ the talk carry out the operation yẹn surgery yẹn they collected her phone from her pé kó lè sùn àbí kankan so àwọn àǹtí ẹ̀ dàbọ̀ wọ́n mú fóònù yẹn lọlé so èmi kan rí fóònù tó bàjẹ́ àbí. no ó ti kọ́kọ́ lo fóònù kan tẹ́lẹ̀ so èmi gan rí bí rí ìjẹ́ so bọ̀ àti mo kàn rí pé àbúrò mi tó wà ní Amẹ́ríkà kọ́ message mi pé your girlfriend has been calling me pé she said you call her on this number ó gba fóònù kan náà àwọn cleaner yẹn pé mo á pè so gbàtí àbúrò mi kọ́kọ́ message mi pa ibo lẹ ti pàdé because òun àti yẹn ò tí sọ̀rọ̀ ní ìmọ̀ bó ṣe rí contact àbúrò mi lórí Instagram so ó ṣáà message ẹ̀ so mo ṣáà pè wọ́n á pé wọ́n ti mú fóònù wọn lọ sí ilé pé bọ̀tọ̀ wọn ti sọ fún wọn pé kọ́ bá wọn mú wa padà bla 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 so after then I went to see her like 2 times and they discharged her and they wálé. ṣebí Folúkẹ́ Dáramọ́lá náà sọ ìyẹn actress Folúkẹ́ Dáramọ́lá ṣebọ́n ni ó gbé lọ sí hospital woman yẹn náà sọ tiẹ̀ pé ìyẹn náà ń bínú wípé ọkọ ló lọ discharge ọ̀dọ̀ ọ̀pọ̀n discharge wọ́n ní wọ́n sọ fún òun mọ́ ìyẹn Folúkẹ́ Dáramọ́lá pé wọ́n sọ fún òun mọ́ tí wọ́n ọkọ fi lọ gbé lady yẹn ní hospital pé òun ò mẹ́ni tí wọ́n ọ̀dẹ̀ wá bá wọn rí nǹkan kan máa nìyí dẹ̀ ló wà nídìí because ó mọ̀ wípé Folúkẹ́ Dáramọ́lá máa mọ́nítọ̀ owó ọwọ́ lọ gbé lady yẹn lẹ́yìn torí Folúkẹ́ Dáramọ́lá náà sọ̀rọ̀ ǹjọ́ òun bẹ́yẹ tó ń bínú tó lóun ò fẹ́ dá sẹ́ni tì pé sígbà tí nǹkan ẹ̀ tó ń ti dáwọ́ fún sẹ́fìrìtì tán ó ní ṣé wọ́n sọ̀rọ̀ ni ó ní wọn dá sí ó ní kò dá sóhun àwọn ò gbọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà yẹn òun ò gbọ́ anything wọ́n ní pégbà tó ń dé hospital kan sọ pọ́kọ́ ti wá discharge ẹ̀ wọn ò pè sí anything or one play game òun play innocent victim lẹ́yìn ìgbà yẹn látọ̀dọ̀ rẹ̀ àárọ̀dọ̀ Tuesday yẹn. ó wá ń play victim. ẹ jẹ́ ká gbélé tó ló ń parọ́ òfò ní ìsìn pé. ṣé máa gbá. ó ń parọ́ òfò ń sìn. ó mú rọ́ òun pa jágbajàgba jẹ́gbẹ̀jẹ̀gbẹ́ nínú rọ́ òun pa náàdà ẹ jẹ́ ká gbọ́ ṣé lè ní mo fẹ́ ká gbọ́ ni. Baby, ẹjọ́ torí Ọlọ́run. Baby, ẹjọ́. Mi gbogbo tí mo tún fẹ́ ṣe mọ́. Ẹjọ́ gbàgbé mi. Báyìí tí ìbú ẹni tó ń send first notice ẹni yẹn náà ń lọ bí iṣẹ́ mọ̀ nǹkan tẹ́lómi náà face l'Amẹ́ríkà tó wà. ẹjọ́ fún àwọn ilé ilẹ̀ àìmọye voice note ní ìfẹ́ pé létà lèèyàn aṣẹ ìgbọ̀ téèyàn tiẹ̀. ìgbà tẹ́ni yẹn èmi náà ilé máa ṣe voice note lẹ́sẹ̀kẹsẹ̀ máì tí ìbú ẹni yẹn náà èèyàn drop voice note ní Friday ó kú lọ́jọ́ kejì àbọ́jọ́ kẹta. ẹ wo síra wọn náà àbí ẹni bóyá fún àyà àbí sátọ̀dé. ẹni yẹn gan mo sọ pé ìgbà tẹ́ni yẹn ń gbọ́ voice note yìí ó máa sunkún ni kò sẹ́ni tó máa ṣe ó máa sunkún ni ó máa dùn gan. ó lè sọ pé bóyá ó ti máa ń sẹ́ndì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ti máa mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tán máa rò pé bóyá ó tó fẹ́ tọrọ owó tán máa ti rí mẹ́sẹ̀jì wọ́n lè rò pé ó fẹ́ tọrọ nǹkan tó kán máa open ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé yóò sọ̀bà gan ní àwọn ò check mẹ́sẹ̀jì ẹ̀ gbogbo mẹ́sẹ̀jì ẹ̀kọ́ làwọn ń rí
but wọ́n ṣe ń lọ rí later àwọn ṣe máa gbọ́ mi later ni because bó ṣe máa ń béèrè nǹkan lọ́wọ́ wọn tó máa tọrọ gbogbo mọ́dẹ̀ ṣe ń fún ní nǹkan yẹn náà tó náà ọkọ náà ló fi ń sìn ọkọ ń gbà ní kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ torí aṣọ wo ló wà lọ́rùn ẹ̀ tó ń wọ̀ aṣọ wo ló ṣé tó bá tiẹ̀ mú kólòsì gan ṣé wòlíì ò lè ṣiṣẹ́ iṣẹ́ yẹn fún ó ń gba kinní yẹn kó lọ́wọ́ ẹ̀ tó bá pẹ́ lóòótọ́ àti lódodo ló nífẹ̀ẹ́ pé kì í ṣe pé bóyá torí n tó wà lọ́wọ́ ẹ̀ yẹn torí n tó mú yẹn ó mọ̀ọ́mọ̀ fi kinní yẹn dé kó lè máa fi gbowó lọ́wọ́ ẹ̀ because ẹ̀yin olùṣọ́ ẹ lè ṣiṣẹ́ ìtúsílẹ̀ débi wípé kò ní lè tó bá ń gbóòórùn kinní yẹn bẹ́ẹ̀ ó máa sá ni fún anybody tó bá mú kinní yẹn bó máa sá fún wọn ni ṣẹ́yìn fẹ́ sọ pé ẹ lè ṣiṣẹ́ yẹn fún èló ni wọ́n fi ń ṣiṣẹ́ tẹ̀ ń sọ ẹ̀ tẹ́ ẹ lè ṣe fún ẹ wá lẹ̀ ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún bọ̀ tẹ́ ẹ gba kólòsì ọwọ́ ẹ gbà múkúmu tó mu àbírọ̀ burúkú tẹ̀ ń pa ẹ mọ̀ọ́mọ̀ fìyẹn lẹ̀ so tẹ̀ fẹ́ fìyẹn engage later torí ẹ̀yìn lẹ fẹ́ lò láti fi discard ẹ̀ nígbà tẹ́ bá ṣe tán pẹ̀lú ẹ̀ nígbà tẹ́ bá ṣe tán pẹ̀lú ẹ̀yìn lẹ máa lò fún torí mi ò mọ sí ẹ̀túsílẹ̀ tẹ́ ẹ ṣe fún tó mú yín tẹ́ ẹ fi gba gbogbo nǹkan tó mú it is ordinary person ẹ wo bọ́mọ ṣe ń sunkún bọ́ọ̀lọ̀ wọ́n ní 2 days before ikú ọjọ́ tó kú yẹn bóyá kí n sọ pọ́jọ́ Sunday lélẹ̀ ó dẹ̀ kú ní Tuesday. wọ́n ní ẹ̀gbọ́n ìgbà tẹ́gbọ́n mi tó máa fún mi ọjọ́ tó mẹ́sẹ̀jì mi mo ní wàhálà bọ̀dá yìí ti pọ̀ ju owó lówó ni ó ń dùn mí bí mi ṣe dá lóhùn. owó náà máa fọkàn sí ni wọn ṣe open ẹ̀ bọ̀tán máa padà regret ẹ̀ nígbà tí wọ́n bá padà rí wọ́n á regret pé àǹbádẹ́ mọ̀ kí n dẹ̀ ti dáhùn. ọjọ́ kejì mo gbọ́ pé ó kú ẹni tí mo ti ń dá lóhùn bọ́ mo mọ̀ pé n bá fi lè dá lóhùn pé ẹ̀ ló sà kíní kan owó ni a ti mọ̀ bọ́ kò sówó lọ́wọ́ mi mọ̀ kò tẹ́lẹ̀ mi wà náà èèyàn lọ bí iṣẹ́ ó ní bóun ṣe dé kóun mú fóònù lòun rí voice note yẹn tó ti ń sunkún kalẹ̀ kóun dẹ̀ jẹ́ kù ìṣòwò gbọ́ pé ó ti kú ẹ kàn ń bu pé useless. Mami o, mami wàhálà ti dé, mami. ṣe bí ọkọ ń purọ́ pé òun ò mọ ibi tó lọ pọ́dọ̀ ìyá kan ló lọ ṣe bó lóun ò mọ kankan pa kú rẹ̀ ṣe rí no wonder evidence tán rí làwọn èèyàn fi pe ọkọ pé kó sá kúrò lé pé kó sá dànù ó dẹ̀ ń parọ́ àbálàgbà kò ní má nìyí ni ẹkún tó ń sun bí báyìí ó ń sun ẹkún ẹ máa gbọ́ voice note dáadáa o ẹ máa gbọ́. Mami o, mami o, ẹ gbà mí, mami ẹ má jẹ́ kí kòkó ṣe mẹ́rẹ̀ẹ́jì mi, mami, Jésù, mami, 2 weeks lẹ́lẹ́ mi ò tí ì sùn, mami níbi tí mo fẹ́ jẹun, mami, the devil is winning, mami, the devil is winning. Mommy, the devil is winning. Mommy, my husband said that we should pretend as if we are not together anymore. Mommy, I'm not in my husband's place, so I've been in the person that used to make my hair. I've been there, mommy, and I'm not okay. I've been sleeping on the floor. Ilele ni mo sùn sí, kò sí iná. Oh, they don't be buying láti last year, November. Ọkọ mi ní pé ká pretend bí pé àfẹ́ra mọ́. Mami, ọkọ mi ní pé mo fẹ́ kí n padà wá sáyé ká mọ̀ pé that place is not a good place. Mami, ọkọ mi ní pé ká pretend bí pé àti break up. Mami, ẹ fẹ́ jẹ́ kí ìgbéyàwó mi dàrú. Mami, ẹ gbà mí. At 41 ṣé mo ṣẹ̀ṣẹ̀ máa wọ́n kọ́ ni. Mami, ọmọ ni mo béèrè fún. Mami, ọmọ ni mo wá o. Mami, mo ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́nà náà. Mo tọrọ. Mo ní kó ló dáríjì mi fún ẹ̀ṣẹ̀ mi. Gbogbo nǹkan tí mo ń ṣe tí kò bá lànà lọ́rùn mọ́ ní ibi máa smoke. Mami, mo ṣe mọ́ mo ti jáwọ́. Àbí kó ló dáríjì mi. Mami, ọkọ mi sọ wípé òun ò fẹ́ rí everybody fóun sílẹ̀. Everybody fún sílẹ̀ kó n kò fẹ́ dá wà. Mami ẹjọ́ ẹ ló jẹ́ kí lẹ́mi dàrú àwọn àbúrò ọkọ mi ẹ wò ó
Àwọn àbúrò ọkọ mi wọn ti ẹ fẹ́ jẹ́ pé wọn fẹ́ jẹ́ ká nísìmí wọn fẹ́ jẹ́ ká nísìmí wọn ò bá sọ̀rọ̀ àpò òun nìkan ẹ rò pé mo sí bẹ́ẹ̀ báyìí sọ àwọn nìkan wọn ní kò sẹ́ni tó ń bá wọn sọ̀rọ̀ àwọn kan dájú kò ní ẹnikẹ́ni ò bá wọn sọ̀rọ̀ wọn kò wọ àwọn ni màámi ẹ má ní kí n ṣèjọba nílé ayé mi ẹ má ní kí n ṣèdálé mi irú bá mi ẹ má ní kí n ṣèdálé mi irú bá mi ẹ jọ̀ọ́ mommy do something please mommy do something mommy please I don't want my marriage.